Praise Master Jesus. Mo kí wa pé a kú ọjọ́ òní lórúkọ Jésù Kristi, a ò ní pàdánù ìjọba Ọlọ́run. Mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Malami Super Adepoju. Pẹ̀lú ògo Ọlọ́run náà, a sì fún wọn ní èsì tí wọ́n nílò lórí ọ̀rọ̀ yìí kí gbogbo abalẹ̀jọ rí ìmọ́lẹ̀ òtítọ́ nípa ìrere Kristi kí ẹnikẹ́ni kó má bàa ṣègbé láàrin wa. God bless you. Ọmọ rẹ àti àwọn ọmọ ìyá rẹ wọ́n wà níta, wọ́n fẹ́ bá ẹ sọ̀rọ̀. Verse 47 nìyẹn o, Allahu Akbar. Ní verse 48, Jesus replied them. Bí mo ṣe wà ní Bíbélì náà ni mò ń ka. If you are cross-checking, please cross-check him very well. Verse 48, ẹni mo lè ka Revised Standard Version. Mo lè ka ní International Version fún, mo lè ka Good News Bible, mo lè ka King James Version, mo lè ka New World Translation, mo lè ka New King James Version, bó ṣe wà bẹ́ẹ̀. The Bible says Jesus answered and replied him. He replied the one who was speaking to him. Ẹ bá ti jẹ́ ti sọ, Jésù ní oníyàá mi àti àwọn ọmọ ìyá mi wà níta. Wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀. Jésù ní, who is my mother and who are my brothers? La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ẹ̀yin ọmọ ìyá mi nẹ́sìn Islam, ẹ̀yin Mùsùlùmí ẹ kú oríire. Ẹ̀yin ọmọ ìyá mi nẹ́sìn Islam, ẹ̀yin Mùsùlùmí ẹ máa dúpẹ́ fọ́lọ̀ that you are rightly guided. Ẹ máa dúpẹ́ fọ́lọ̀. Àwa Mùsùlùmí à ń pọ́n Jésù lé, wọ́n wá fi ọ̀rọ̀ tí ò dá sẹ́nu Jésù. Màmá Jésù àti àwọn ọmọ ìyá ẹ̀ wọ́n ń béèrè ànábì wa Isa alayhi salatu wa salam níta. Wọ́n lè sọ fún ànábì Isa alayhi salatu wa salam according to the Bible, but we Muslims, we do not believe in this. Ọlọ́run ìjà gba ilé ìgbọ́. Bíbélì máa yẹpẹrẹ Jésù, ó sì dùn mí. Wàláhì kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rín ìbànújẹ́ ni. Ẹni àbátà kárí làtúbà ó lòun di ẹni àjítanáwò lóru. Ìwé tó yẹ kí a gbọ́ pò ní ọmọ pọ́n Jésù lé, olówó ayẹpẹrẹ Jésù yìí o. This leads us to a good question. Is the Bible truly the word of God? Jésù is my mother. And who are my brothers? Verse 48 ni o. Ẹ wá wo tó wà ní verse 49. Verse 49 tó gbóná. Ṣé nǹkan jáde? Màá kà. Verse 49. Praise God. Ẹ mọ̀ bí níbi tí fídíò yẹn dé níbi tí mo ti rí nìyẹn. Tí ẹ bá wo ọ̀rọ̀ Malami Super Adepoju dáadáa, ẹ rí pé wọn ò ní teaching tí wọ́n fẹ́ ṣe, wọn ò ní ẹ̀kọ́ tí wọ́n lè kọ́ èèyàn, wọn ò dẹ̀ ní ìmọ̀ tó kún àbí òye tó kún nípa ìwé wọn tí wọ́n fi lè bọ́ta pé ẹ wá ná ẹja máa fi Kùránì kan yàn. Àfi ìgbà tí wọ́n bá àtàkì Christian, Bíbélì àti Jésù. Matthew chapter 12, Malami Super Adepoju kà. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, Bíbélì tàbùkù Jésù, ẹjá jọ kà á, ṣé lóòótọ́ ló tàbùkù Jésù yìí? Ǹjẹ́ ọ̀rọ̀ tí Jésù sọ ń bì ṣó bú àwọn òbí rẹ̀ ni? Nígbà tá a bá kà á lọ sọ tànábì náà. Ìwé tó yẹ kó pọ̀ ànábì náà lé, á wà lọ sọ wo nǹkan tí ìwé yẹn sọ nípa ànábì yìí. Now, Matthew chapter 12 from verse 46. Ó nígbà tó ṣe ń sọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ènìyàn wo ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró dè lóde, wọ́n fẹ́ bá a sọ̀rọ̀. Jésù ọmọ wọn wàásù, arákùnrin rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n nílò àti rí, wọ́n sì bá níbi ìwàásù, wọ́n wá ń dúró dè níta. Instead kan wọlé kán jókòó pẹ̀lú àwọn èèyàn kan kẹ́kọ̀ọ́ papọ̀. Nígbà tán bá kẹ́kọ̀ọ́ tán, wọ́n wá pé ọmọ mi wá ń bí, mo ní ti fẹ́ bá ẹ sọ. Ó dẹ̀ ń ṣẹlẹ̀ dọ́là, ṣé bá láwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́mọ.
ṣe bá ní wọn lọ́kọ tá máa lọ síbẹ̀ tá máa bá wọn pé wọ́n ṣe nǹkan kódà máa bá ẹlòmíì kó ń gbàdúrà fẹ́yàn lọ́wọ́ a máa ní láti jókòó pé kó parí tó ń ṣe tó bá ti wá parí á wà bá sọ̀rọ̀ so kàkà kí àwọn òbí Kristi àti àwọn arákùnrin rẹ̀ ó ṣe yìí ìṣe ni wọ́n dúró síta ẹ̀rẹ̀ má gbàgbé pé àwọn àbúrò ẹ̀gẹ́ ò gbàgbọ́ nígbà tí Kristi nígbà tí àwọn kòrò tí tó àwọn tí wọ́n wọ́nà tipa tó yẹra ní tẹ́ḿpìlì ṣe bá rí kan náà àbúrò ẹ̀ tó ní ó yá mọ́ lọ́bẹ̀ ó yá ìwọ ó ṣe lọ jáde sí wọn so ìṣẹ̀jọ́ kó jókòó tí wọ́n jókòó tí ìta wọ́n dúró sí so ní ìrètí pé wí tó ní wí tán kò bọ́ tàwa bíbà tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ìní Kristi fẹ́ mú jáde fún wa o náà onígbà náà ni ẹnìkan wí fún pé wò ó ìyá rẹ̀ àtàwọn arákùnrin rẹ̀ dúró lóde wọ́n fẹ́ bá ọ sọ̀rọ̀ ṣùgbọ́n ó dáhùn wí fún wọn ẹni tó sọ fún pé ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi ó wá ń bi ẹni yẹn léèrè pé ta ni ìwọ kíyèsí pé yẹ kó jẹ́ ìyá mi tàbí àwọn arákùnrin mi ẹ wá gbọ́ verse 49 ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi àwọn ìyá mi rèé àwọn arákùnrin ní ìdí wípé wọ́n gbé ara wọn kalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ tí a fi fún mi láti fi bọ́ wọn láti gbọ́ ọ̀rọ̀ ìyè tó wà lọ́wọ́ mi láti fi bọ́ wọn èyí tó mú jáde fún wa ẹgbẹ́ kàdílẹ̀ verse 50 nítorí ẹnìkan tí ó bá ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run òun náà ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi èyí tó fẹ́ mú jáde fún wa bẹ̀yẹn ó clear mistake tí wọ́n ṣe ní verse 46 ni pé kì í ṣe ìta ló yẹ kẹ́ ẹ dúró sí ó yẹ kẹ́ ẹ wọlé ni kẹ́ ẹ wà pẹ̀lú Kristi ń bẹ níbi tí àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ Jésù tàbùkù bá ya rẹ̀ o rárá o ẹ̀yin lẹ fi sí Bíbélì lẹ́nu torí tó bá pé Jésù náà ní ìyá rẹ̀ ní tí ó kà ya rẹ̀ fún ìgbà tí a kàn mọ́ àgbélébù kò ní sọ fọ́mọ èyí pé wo ìyá rẹ̀ ìyàwó ọmọ rẹ̀ tó jẹ́ pé ọmọ èyàn náà ti ṣe Jòhánù ó mú ìyá rẹ̀ lọlé ó sì tọ́jú ìyá rẹ̀ títí di ìgbà tó fi kú ọmọ tí ó náà níyà ènìyàn o àbí bẹ́ẹ̀ kọ́ náà mo fẹ́ fún ìtàn mi náà àwọn òun tó yẹ kó kó ànábì lé kó kó àwọn òbí ànábì lé kó kó àwọn mọ̀lẹ́bí ànábì lé ó wá yẹpẹrẹ ànábì ó yẹpẹrẹ àwọn mọ̀lẹ́bí ànábì ó yẹpẹrẹ bàbá àtìyá tó bí ànábì tẹ́ bá wo sínú àbí dáwò 4718 ẹnìkan lọ bá Mọ̀mọ́dù ó bí lè rẹ̀ pé bo ni bàbá òun wà ànábì bá yíjú padà ó ní bàbá rẹ̀ wà nùnà nígbà tó ọmọkùnrin fẹ́ máa lọ ànábì wá pé padà ó yíjú sí ó ní wo bàbá mi àti bàbá tirẹ̀ bàbá ànábì ni ò kì í ṣe bàbá tèmi o bàbá èmi òun ànábì àti bàbá tiẹ̀ tó wá bèrè kan wọ́n jọ wà lọ́rùn àpáàdì ni ọmọ tó bá sọrú ẹ̀ sáwọn òbí ẹ̀ irú ọmọ wo ni ọmọ tí bá gba ìró nídìí ìyá rẹ̀ níta irú ọmọ wo ni ọmọ tó bá gba aṣọ lára bàbá rẹ̀ níta pé ìwọ tó tẹ̀ tó jíṣẹ́ ọlọ́ǹgan àwọn òbí rẹ̀ àwọn olóyè kó wà lọ́rùn àwọn olóyè kó sọ nǹkan tó dá pa wọn ìwà kò wá ní fi kọlifá àwọn òbí ẹ̀ bí tán lè wà ẹni tó lọ mẹ́mú ilọ sọ́run nìyẹn o inú náà tí ẹ̀sẹ̀ nínú táwọn òbí ẹ̀ wà iná lòun ló padà jogún padà sí. Praise God. ẹ lè confirm tí mo sọ yìí nínú sọ̀yí Muslim 203 ẹ lè confirm ìwé yìí tó wá confirm pàdánù ti ya wèrè rí yà tẹ́ ẹ bá ní Jésù lẹ́mọ̀ tẹnu àbùkù bá Jésù lẹ́mọ̀ bú Jésù lẹ́mọ̀ sọ̀rọ̀ sí. Tẹ́ bá wo Quran chapter 44 verse 14 tell Ibn Abbas only and they say and they are turned away from him and they turn away from believing in him only wọ́n yẹ ìpadà sí láti má gbà gbọ́ mọ́ and said one thought by others but ẹni tá a kọ́ látọ̀dọ̀ àwọn èèyàn ni Muhammad is taught by Jabir and Yasser àmọ́ ń kọ́ mọ́ láti ọ̀dọ̀ Jabir àti Yasser ni a madman who is bewitched pé Muhammadu ẹni tó ti ya wèrè ẹni tó ti sàsí ṣé wọ́n wá sàsá náà bí lóòótọ́ tó ní gángan àbí wọ́n sàsí ẹjẹ́ lọ sínú sùn.